Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọnú jáwé, ẹ̀yin tẹ̀ ń fòótọ́ ọnú wa, gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin abiyamọ gbọ̀jọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀, gbogbo yín mo kí, yóò yẹ wá kò ní yé ẹ lẹ̀. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ jẹ́ á kọ́ra wa lọ́gbọ́n, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí ó dáa púpọ̀, ó dáa gan ni. Ẹ rí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé àtìgbà tó ti wà nínú ìyá rẹ̀ ni wọ́n ti ń bínú sí, wọ́n sì ń bínú sí ìyá tó lóyún rẹ̀, bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ìyá yìí ó dọlọ́mọ láyé. Ó tún á bí ọmọ kalẹ̀, wọ́n bínú sí i. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ bá wá láti ìdílé olórogún, ẹ nídìí iṣẹ́ yìí tí wọ́n ń fi ogun ọlọ́jọ́ pípẹ́ jà yín. Bí wọ́n ti máa wí nìyẹn, èmi wí tèmi, tó bá wù ọ́ ṣe é. Nkú ni òmò wá, tó bá wá wù ọ́ ṣe é, torí pé ìwọ gan ó dúpẹ́. Ṣé rí oògùn yìí kò ju bẹ́ńgá báyìí lọ. Oògùn gọ́gù kọ́ làwọn yìí tèmi bá fún yín o. Kì í ṣàwọn oògùn àòjò ọkọ̀, àògùn ọkọ̀, àòlọ́pàá, àòwá, ń táwọn bàbá wa ti ṣe, tá ti gógógó, tá ti lọ̀lọ̀lọ̀, tí wọ́n sọ pé ọyá mọ́ọ́dọ̀, wọ́n sì ṣàdúrà sí i ni. Èmi náà wá fi tọrẹ fẹ́yìn náà, ẹ̀yin náà má dé mọ́lẹ̀, ẹ̀yin náà kẹ́ lè róore gbà látọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀yin náà pín fáwọn èèyàn. Tó bá lo iṣẹ́ yìí, ogun ọlọ́jọ́ pípẹ́ yóò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Ọ̀tọ̀ lógun, ọ̀tọ̀ lègún, kò jọra wọn. Ogun yàtọ̀ ségún. Ègún a máa dogun tí kì í tán lẹ̀, tí ó máa ja ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn. Ogun ọlọ́jọ́ pípẹ́, tó bá ń lo iṣẹ́ yìí, Ọlọ́run ó lò ní sábàbí kó jẹ́ kó bọ́ nínú ogun àìmọ̀dí. Ìyà tọ́pọ̀lọpọ̀ ọmọ mi ń jẹ, ìyà ìran ni o. Ìyà ìran, ìyà àìmọ̀dí tí ń jàran kan. Ọmọ ìyá tó ájọ́ ọmọbìnrin ó tún gbé wọlé ọkọ, ogún di mélòó? Ó di dọ́bù. Ọyá mú gègé rẹ̀, mú sẹ́yìn ọ̀dọ́, ẹ bá mi tọ́jú ata ìjọsìn. Ẹ má wá gbígbẹ tútù rẹ̀ ni ẹ wá, tútù rẹ̀ ń bàbá tèmi lò. Ẹ wá kòròǹfò ẹyin adìẹ ìbílẹ̀. Ẹgbẹ̀gbẹ́ ẹ wá bi tí àwọn tí ń ta adìẹ, àwọn tí ń ta adìẹ Yorùbá yẹn, kòròǹfò ẹyin tàbí agboolé tí wọ́n ń sa adìẹ Yorùbá, kòròǹfò ẹyin tí ó ti pamọ́ tán, kòròǹfò rẹ̀ ẹ kó kọ́pọ̀ rẹ̀ gẹ̀dù. Ẹ wá ẹ kó fáwọn ọmọ ẹni, wọ́n lọ̀ ọ́, kí wọ́n sọ ọ́ di powder, kí wọ́n lọ̀ ọ́ lọ́búlọ́bú. Èpo ọ̀bọ̀ tó jẹ́ èpo ọ̀bọ̀ akọ, èyí tá a bá pè lákọ, òun lèyí tó nípọn pèkìtì dáadáa. Èyí tó nípọn yẹn fẹ́ jọ bí àgàn ó, ṣùgbọ́n àgàn ó kọ́. Ẹ lọ̀ún náà, ẹ jẹ́ ó kúnná lọ́múlọ́mú, ẹ dà á papọ̀ mọ́ kòròǹfò ẹyin. Ewé òmísìmísì gógóró, ewé òmísìmísì pẹlẹbẹ, níjọ́ tá a bá fẹ́ lò, níjọ́ náà là á já o, èyí sì torí igbá o. Ọyẹ́ ẹgún gbogbo ẹ̀ papọ̀, àtàtà àjọsí, ẹ̀fọ̀sẹ̀ kó, ọṣẹ yòówù tó bá wá wọ̀ ni ó fi kó. Báwo là á ti lò? Ojú gíláàsì là á kó sí. Kábíyèsí Ọlọ́run, àwọn èèyàn máa mọ̀ yìí. Ǹjẹ́ ẹ mọ̀ yìí mo fi lẹ̀ yìí? Mo fi Ọlọ́run ọba tó dáyé dọ́run búra, ìǹsẹ́kù, ìǹsìfikún. Ẹ lọ lo iṣẹ́ yìí o. Ẹ lọ lo iṣẹ́ yìí o. Ajáde ọmọ mi ti wà ní abẹ́ ìdè ọ̀gá látọjọ́ tó ti pẹ́. Ọ̀gá rẹ̀ rí pé àsìkò rẹ̀ bá tòun kò sì fi ọ lọ. Ọ lọ fẹ́ kan kéjì o, ó de ajé ọmọ yẹn mọ́lẹ̀. Ọmọ yẹn kọ̀rọ̀nà àbáyọ. Àfi tọ́gà bá pé kó abọ́hùn sí jẹ imá ni ó tó lówó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n mi ò dùnnú sọ́mọ àbúrò, àbúrò mi ò dùnnú sí ọmọ ẹ̀gbọ́n, ìyálé mi ò dùnnú sí ìyàwó. Ẹ ṣiṣẹ́ yìí.
ẹ ṣiṣẹ́ yìí káì ọmọ mi ti mọ̀ ọ́ tó gbogbo ibi tó bá gbé sí fi rẹ̀ dé wọn gbà ẹ ṣiṣẹ́ yìí. Ṣe rí gíláàsì tẹ fẹ́ lò àwọn gíláàsì onígun tí wọ́n kan pákó sí yẹn ẹ wàá bọ̀rọ̀ alẹ̀ ní òwò nínú ilé ẹ fi gíláàsì yẹn gbogbo ara yín torí ẹlòmíì wọn a máa gbàwọ̀ rẹ̀ ṣiṣẹ́ ẹbí ẹlòmíì wọn fẹ́ rí ọlọ́run o gbogbo ibi tẹ bá dé ayé ò ní kọ tiyín wọn ò ní kọ tèmi náà ẹ wàá fi gíláàsì yẹn wo gbogbo ara yín ẹ fi wo gbogbo ara yín dáadáa tẹ́yìn náà ó wòra yín tẹ́ ra yín bá ẹ wàá kó ọṣẹ yìí sójú ẹ pò pẹ̀lú lọ́fíńdà 6 flower ẹ pò pẹ̀lú ẹ wàá kó sínú ojú gíláàsì yìí ẹ fi gbogbo ojú gíláàsì yìí tí ò ní síbi kankan tó ẹ máa bu ọṣẹ yìí wẹ̀ ọlọ́run o ọmọ ò lè lo tìyá o ìyá ò lè lo tọmọ o nítorí gíláàsì yẹn ṣe mọ̀ pé ara yín lè fi wò èyí tẹ́ ẹ bá ṣe fáwọn ọmọ yín ẹni kálukú sẹ́ndì gíláàsì ṣẹ́rí ẹ lè ṣe ọṣẹ yìí kọ́pọ̀ ṣùgbọ́n ojú gíláàsì ti kálukú ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín ẹ kọ́kọ́ kálukú sẹ́yìn gíláàsì tiẹ̀ torí kọ́ má jẹ́ pé ti gíláàsì ti sàráfà òun lẹ́lọ́ gbé fún John ẹ ti dá nǹkan rú ẹni wọ́n máa wẹ̀ ẹ́ pẹ̀lú mi tó tutù dáadáa ìròyìn ọ̀dà o ṣùgbọ́n agbára ọlọ́run ó lékè ohun gbogbo ẹ lọ ṣe é sọ́wọ́ ilé lọ fẹ́ ná sọ ètò ọ̀nà fún mi nísìn oye tí ì ná sẹ́mi èyí ná 5,000 ẹ ṣe bàbá ọgbọ́n fi tọrẹ kọ́ rẹ eré ó lè bá wa ná láì tọrẹ bẹ́ẹ̀ ni a ti mọ ayé o ayé ìtumọ̀ wá ayé ẹ má fààyè hàn wá o ayé ẹ má fààyè hàn wá o wọ́n ní orí ọ̀gẹ̀dẹ̀ lọ̀gẹ̀dẹ̀ fi rẹrù o gbogbo ẹrù tọ́ta bá dì ó di wọ̀ lórí wọn ọkọ́lágbẹ̀ ni wọ́n fi kọko ọkọ́lágbẹ̀ fi kọbè gbogbo ẹni tó bá lóko pé tá a gbé dé ọkọ̀nà tá a gbé gbà ayé ẹ̀kọ́ kìtìbó kọ́dẹni àgbégbìn àmín. ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ orí ìdùnnú yóò máa tọ̀ yín wá ẹ lọ search fún mi lórí Facebook àkáǹtì mi pọ̀ lórí Facebook o torí pé láti ilẹ̀ wá àwọn èèyàn máa háàkì mi gan ẹ lọ search fún Àyàndáre Lukman bàbá ọgbọ́n 1 péèjì mi nìyẹn bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 1 ẹ bá wa pàdé ńbẹ yẹ́jẹ̀ wa kò ní yé ẹ lẹ n ta fẹ́ ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run ó lè jìnnà sí wa gbogbo sẹ́tẹ̀rí tá a fi ilẹ̀ pátá authentic ni àwọn kan wà ńbẹ̀ tí mo dé o èmi kì í parọ́ bí mo bá ṣe sọ bẹ́ẹ̀ ni màá bí mo tún bá ti ṣe bẹ́ẹ̀ ni màá sọ èèyàn mẹ́rin ló lè pe nọ́mbà mi o ìwọ tó fẹ́ ra ohun tá ń tà pé bóyá iṣẹ́ tá a ti ṣe kalẹ̀ ó dé ní ẹlẹ́lẹ́ẹ̀kejì ìwọ tó jẹ́ pé o fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ ẹlẹ́lẹ́ẹ̀kẹta ẹni tó fẹ́ wọ private group lórí WhatsApp 10,000 ló fi wọbẹ̀ ó sì máa ṣe 10,000 ó sì bá parí tó bá jára France dìmí ní Nàìjíríà 10,000 ni ẹ gbọ́ ọṣẹ táǹtà tó wà lórílẹ̀‐èdè Benin ike ẹyọ kan 20,000 CFA ni wọ́n tọ́ bàrà méjì grant me ní 30,000 ó wà ní Paraku ó wà ní Kotonu ṣé ń gbọ́ mi yé báyìí ṣé wàá rí ẹ̀yin tẹ́ ẹ̀ máa sọ pé ẹ̀ bá ń fi mẹ́rin lẹ̀ mo ti ní wọ́n má bẹ̀ ní kankan fi lẹ̀ mọ́ kí wọ́n ta gbogbo ẹ̀ tán wọ́n tọ́ bá mọ̀ pọ̀ ra sẹ́ndì owó tó bá ti sẹ́ndì owó sẹ́mi lórí nọ́mbà Benin mi inú wọn kọ ọkọ rẹ̀ lẹ̀ wọ́n bọ kóṣẹ́ rẹ̀ kalẹ̀
lágbára ọlọ́run títí mẹ̀kìrìdì ṣùèdì fọ̀ǹtìrìdì yìí èmi gan ti wà lórílẹ̀‐èdè Benin. Gbogbo ẹni ọba fẹ́ rí mi ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tá a jẹ níṣẹ́ kálukú á máa pè mí o, iṣẹ́ yín ti délẹ̀ o. àìsí kó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ́dọ̀ àwọn DHL waybill là ń retí báyìí o, wọ́n máa sẹ́ndì ẹ̀ sí wa torí iṣẹ́ pọ̀ tá a kó fún wọn. Àwọn náà wọ́n á kó lọ́dọ̀ wa, yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. Gbogbo ohun tá a fẹ́ ọlọ́run ṣe, ohun tá a fẹ́ ọlọ́run kò lè jìnnà sí wa. Ẹ̀yin tí ẹ bá ń sẹ́ndì mẹ́sàgì tí n bá ti ní appointment pẹ̀lú yín Ọ̀yọ́ lẹ́wà o. Mo ti káyé èèyàn tó lè pè mí lórí nọ́mbà mi àbí tó lè mẹ́sàgì mi. Tó o bá ti sínú àwọn méjèèjì yẹn má wulẹ̀ darẹ̀ láàmú ìnídán olóhùn, bó ṣe jẹ́ nìyẹn. Níbo lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Benin? Kòtẹ́ Dégàkàn níbi Túndé ti ń ta mọ́tò lẹ́yìn ọjà Dégàkàn ibẹ̀ lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Benin. Ní Nàìjíríà láti Ìkòròdú garage ìwọ ṣá wọ mọ́tò tí ń lọ Báyékú kó bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 ẹgbẹ̀lẹ́ lọ́yà. Ṣùgbọ́n kó o tó lè wá kọ́kọ́ rí pe nọ́mbà mi náà. Tó o bá pe nọ́mbà mi mo lè má wà nílé o, kí n travel bóyá mo lọ Àbújá àbílẹ̀ Ìgbò. Èmi náà kọ́ o, àwọn èèyàn ni wọ́n ń gbé mi káàkiri bó ṣe jẹ́ nìyẹn. Kó o pè mí kí n sọ iye owó consultation fún kì í ṣe pé ọ̀dọ́dọ́ mi wọ́n máa fọwọ́ para bí búrẹ́dì tó jóná o, ìní dán lóhùn o. Báwo kíbi tó wá kó jìnnà tó wá padà síbẹ̀ ni bó ṣe jẹ́ nu, ọ padà bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn mi láti orílẹ̀-èdè Benin ẹ kú ojú lọ́nà. Ìpàdé wa bí ayọ̀ bí oyin, ire o, ire kàbí. Gbogbo ohun tí mo fún yín ẹ lọ dán o, ẹ bá bẹ́ẹ̀. Ṣùgbọ́n agbára ọlọ́run ojú ohun gbogbo lọ, tọ́rọ ọlọ́run ló lè wé òun ló lè bò. Tó ọlọ́run o àti máa yé ayé ti mọ̀ wá, ọlọ́run máa fa ayé hàn wá o. Tó a dára fún wa, èmi máa fòye sí lọ, ó ti dijọ́ mi ọjọ́ rẹ̀. Ire o, ire o, ire kàbí tí.